Adigunjale Sekupa Olootu Iroyin Ileesẹ amóhùnmáwòrán Aarẹ TV Samtochukwu Maduagwu Sommie nílé rẹ̀ l'Abuja. Aarẹ Tinubu kọminu lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó pàṣẹ kí wọ́n fi gbooro ofin gbé àwọn ọ̀daràn náà. Emir Tsaragi pàṣẹ pé kí wọ́n fi gbooro ofin gbé adarí àwọn ọ̀dọ́ tó ń ṣe ìwọ́de tako ìṣekúpani àti ìkọlù àwọn agbébọn nípínlẹ̀ Kwara. Ẹni tó bá wa rí Nwadike ọmọkùnrin ọmọ ọdún mẹta tó dawati kó kàn sí Ileesẹ Ọlọpa. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Anambra ló kéde bẹ́ẹ̀. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni mo ti gbé bàbá mi. Ọta ìbọn 6 ló wà lára rẹ̀. Àpò èédú tó fi ń ṣòwò ló lọ ra o kí àwọn agbébọn tó yìnbọn fún òun àti ọlọ́kadà tó gbé e. Ọ̀dọ́kùnrin kan ló sọ bẹ́ẹ̀ lásìkò ìfẹ̀hónúhàn táwọn èèyàn ṣe tako ìkọlù àwọn agbébọn. Ileẹjọ sún ìgbẹ́jọ́ Sowore sí ọjọ́ 27 oṣù kẹwàá ọdún yìí. Ẹfún ni èdì ni ẹnìkan ò mọ̀ o. Ọkùnrin kan dojú ìbọn kọ ilé ìjọsìn sínú ìbọn bolẹ̀ sọ iná síbẹ̀. Èèyàn 4 ló kú tí ọ̀pọ̀ èèyàn sì farapa. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Awon Adigunjale Sekupa Olootu Iroyin Ileese amóhùnmáwòrán Aarẹ TV Samtochukwu Maduagwu Sommie nílé rẹ̀ l'Abuja. Aarẹ Tinubu kọminu lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó pàṣẹ kí wọ́n fi gbooro ofin gbé àwọn ọ̀daràn náà. Ó mà ṣe o. Iléeṣẹ́ amóhùnmáwòrán Aarẹ TV kéde ikú ọ̀kan lára àwọn olóòtú ìròyìn rẹ̀ Samtochukwu Maduagwu, ẹni tí wọ́n ṣekú pa lákòókò ìkọlù ìdigunjalè nílégbé rẹ̀ ní Katampe lólú ìlú ilẹ̀ wa l'Abuja. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ amóhùnmáwòrán Arise News ṣe wí nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ Hadiza Usman Ajayi lórúkọ aláṣẹ alábòjútó iléeṣẹ́, wọ́n ní Sommie kì í ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ ìròyìn Arise nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ohùn tó dáńtọ́ tó lárinrin tí àwọn olùwòran máa ń fẹ́ràn láti gbọ́. Wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn òbí, àbúrò, mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ nínú àkókò ìbànújẹ́ yìí. Àtẹ̀jáde náà tún fi kún pé ohùn Samtochukwu ti dákẹ́ báyìí, ṣùgbọ́n ẹ̀mí rẹ̀, ohun tó nífẹ̀ẹ́ sí, ìtara àti orúkọ rere rẹ̀ yóò sì máa wà ní ìrántí àwọn gẹ́gẹ́ bí iléeṣẹ́. Ọ̀rọ̀ ikú olóògbé náà bá àwọn lójijì. Aláṣẹ àti alábòjútó iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV pè fún ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní kíámọ́sá, fífi gbooro òfin gbé àwọn aṣekúpani náà kí wọ́n sì fojú àwọn àṣeláàbí náà wíná òfin. Aarẹ Tinubu kọminu lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin kí wọ́n sì fi gbooro òfin gbé àwọn ọ̀daràn aṣekúpani náà. Ó mà ṣe o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olóògbé Maduagwu tí àwọn akin ẹgbẹ́ rẹ̀ sábà máa ń pè ní Sommie ló jẹ́ ẹni ọdún 29 kí àwọn aṣekúpani tó dá ẹ̀mí rẹ̀ légbodò. Ó darapọ̀ mọ́ iléeṣẹ́ ìròyìn Arise News gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ tó dáńtọ́, ẹni tí iṣẹ́ rẹ̀ so àwọn olùwòran papọ̀. Yàtọ̀ sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó ń ṣe, ó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò. Wọ́n tún ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ẹni tó mọṣẹ́ dájú sáká. Ó jẹ́ akin ẹgbẹ́ tó máa ń gbárùkù tì ní, ó sì tún jẹ́ ọ̀rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àti níta iléeṣẹ́ ìròyìn. Ìṣẹ̀lẹ̀ ìkọlù ìṣekúpani náà tó wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí ní Ileesẹ Ọlọpa tí ń ṣèwádìí rẹ̀ lọ́wọ́. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ látẹnu Ileesẹ Ọlọpa olú ìlú ilẹ̀ wa l'Abuja lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà ló já sí pàbó. Gbogbo abiyamọ ayé, a ò ní gbọ́mọ sí, a ò ní mọ sàárè ọmọ ará yóò sì ní bọ́ bàtọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa láṣẹ Ìlédùà. Emir Tsaragi pàṣẹ pé kí wọ́n fi gbooro òfin gbé adarí àwọn ọ̀dọ́ tó ń ṣe ìwọ́de tako ìṣekúpani àti ìkọlù àwọn agbébọn nípínlẹ̀ Kwara. Emir Tsaragi nípínlẹ̀ Kwara, Alhaji Aliu Abdullahi Gosi kejì ti pàṣẹ pé kí wọ́n fi gbooro òfin gbé Musa Saidu Tsaragi, adarí ẹgbẹ́ Take It Back Movement nípínlẹ̀, lẹ́yìn ìwọ́de alálàáfíà tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí nílùú. Saidu, ẹni tó sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn Sahara Reporter, sọ wípé ọba aládé náà ní kò faramọ́ ìwọ́de tí àwọn ọ̀dọ́ gùn lé lọ́jọ́ Àìkú Sunday ní agbègbè Tsaragi níjọba ìbílẹ̀ Edu. Ó
ṣàlàyé pé lọ́jọ́ ajé Monday ni wọ́n ránṣẹ́ pé òun sí ààfin Emir níbi tí wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ sí fẹ̀sùn kàn án pẹ̀lú bó ṣe wà nídìí ìwọ́de ìfẹ̀hónúhàn níbi tí àwọn olùwọ́de ti ya bo ẹnu géètì ààfin. Ṣáídù sọ wípé lọ́jọ́ àìkú Sunday òun léwájú ìwọ́de tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìgbésùnmọ̀mí nílùú Tsaragi. Ìwọ́de àlàáfíà ni ìwọ́de náà ó sì lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó fi kún pé Emir Tsaragi Alhaji Aliu Abdullahi Gosi kejì pé ìpàdé pé kí àgọ́ ọlọ́pàá Tsaragi fi gbòòrò òfin gbé òun nígbà tóun léwájú ìwọ́de lọ sí ààfin. Ó tẹ̀síwájú ó ní wọ́n ránṣẹ́ pé òun lọ́jọ́ ajé Monday nípasẹ̀ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ismail Makama sí ààfin. Ó ní nígbà tóun débẹ̀ níṣe ni wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹsá sí òun tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu òun. Tí a ò bá gbàgbé a ó rántí pé lọ́jọ́ ajé Monday àwọn ọ̀dọ́ Tsaragi yabo ààfin Esu Tsaragi níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara lọ́jọ́ àìkú Sunday gúnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ètò ààbò tó mẹ́hẹ tó di lemọ́lemọ́ nílùú náà. Lákòókò ìwọ́de náà ní àwọn olùwọ́de náà pè fún kí àwọn Fúlàní kúrò nílùú Tsaragi. Wọ́n sì rọ Esu láti fẹ̀hónú wọn hàn sí gómìnà Abdulrahman Abdulrazak ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó kùnà láti dáàbò bo àwọn ìlú lẹ́kùn àríwá Kwara. Àwọn ọ̀dọ́ ké gbàjarè síta lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ tó ń ṣẹlẹ̀ lágbègbè náà láwọn oṣù díẹ̀ sẹ́yìn. Ìwọ́de ìfẹ̀hónúhàn wọn ọ̀hún ló wáyé ní wákàtí lẹ́yìn tí àwọn adìyàmọ́ra agbébọn jí ọkùnrin oníṣòwò agbègbè kan Sulaiman Ndana lákòókò ìkọlù nílùú náà. Ẹni tó bá wa rí Nwadike ọmọkùnrin ọmọ ọdún mẹ́ta tó dàwátì kó kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ló kéde bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti pè fún ìrànlọ́wọ́ àwọn aráàlú pàápàá jùlọ àwọn olùgbé ìlú ìpínlẹ̀ náà ní ti sísàwárí ọmọkùnrin ọmọ ọdún mẹ́ta tó dàwátì náà. Ọmọkùnrin náà Chimaobi Nwadike ní arábìnrin kan tí ẹnikẹ́ni kò mọ̀ jí gbé sálọ lákòókò tó wà lábẹ́ òrùlé ìyá rẹ̀ lọ́jọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 ní Òbòsì níjọba ìbílẹ̀ àríwá Ìdẹ́mìlì nípínlẹ̀ náà. Ìròyìn yìí ló jẹyọ jáde nínú àtẹ̀jáde ìròyìn tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ ajé Monday nípasẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga. Ó ké sí ẹnikẹ́ni tó bá mọ ohunkóhun nípa ibikíbi tí ọmọ náà bá wà kó ṣe ìtanilólobó kó kàn sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ìtòsí tàbí kó pe àwọn nọ́mbà pàjáwìrì àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé àjèjì obìnrin kan ló ṣe bẹ́ẹ̀ jí Chimaobi Nwadike ọmọ ọdún 3 gbé sálọ lákòókò tí ọmọ náà wà lábẹ́ òrùlé ìyá rẹ̀. A ó rántí pé lóṣù kẹjọ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti nawọ́ gan afurasí obìnrin kan Ngozi Mutuaya láti agbègbè Akusuoba nípínlẹ̀ náà fẹ̀sùn ọmọ jíjí gbé sálọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ afurasí náà ẹni tí wọ́n fura sí pé ó jẹ́ ògbóǹtarìgì olórí àwọn afọmọṣòwò ẹrú. Afurasí náà ni wọ́n ló jí ọmọkùnrin kékeré ọmọ ọdún kan nílùú Minna nípínlẹ̀ Niger tí ó sì gbé ọmọ náà tà fún aráàlú kan nípínlẹ̀ Anambra. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga sọ wípé àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá àgọ́ Oba Division fi gbòòrò òfin gbé afurasí náà lọ́jọ́ ajé Monday lẹ́yìn ìwádìí ìtọpinpin tó lóòrìn. Àwọn ọmọ wa ò ní dàwátì láṣẹ Ìlédùà. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni mo ti gbé bàbá mi. Ọta ìbọn 6 ló wà lára rẹ̀. Àpò èédú tó fi ń ṣòwò ló lọ ra o kí àwọn agbébọn tó yìnbọn fún òun àti ọlọ́kadà tó gbé. Ọ̀dọ́kùnrin kan ló sọ bẹ́ẹ̀ lásìkò ìfẹ̀hónúhàn táwọn èèyàn ṣe tako ìkọlù àwọn agbébọn. Kàyéfì ńlá ló jẹ́ ní àárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù yìí nígbà tí àwọn ọ̀dọ́ déédéé tú jáde ní àwọn ìlú bíi Òkè Ọdẹ, Babańlá, Ìgbàjà, Àgùnjì, Sàgbẹ̀ àti àwọn ìlú míì tó wà lẹ́kùn gúúsù ìpínlẹ̀ Kwara. Àwọn ọ̀dọ́ náà ni wọ́n kóra wọn jọ sí ìkóríta tó lọ sí ìlú Àjàṣẹ́ Èpo. Wọ́n gbégi dí òpópónà Ìlọrin tó lọ sí Àbújá láti dènà lílọ bíbọ̀ àwọn ọkọ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkọlù tí àwọn agbébọn ṣe sí ìlú Òkè Ọdẹ ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù yìí. Àwọn agbébọn ya wọ ìlú náà ní nǹkan bíi aago 8 òwúrọ̀. Wọ́n sì pa àwọn fìjìláńtẹ́ 13 àti baálẹ̀. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀, àwọn ọ̀dọ́ náà ní àwọn ń ṣe ìfẹ̀hónúhàn láti ké sí ìjọba àpapọ̀ pé kó ran àwọn lọ́wọ́. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn náà tí ó sọ̀rọ̀, Ọ̀gbẹ́ni Rashidi Akọgun sọ pé àwọn fẹ́ kí ìjọba ti gbogbo àwọn ọjà kárà
tí wọ́n ti ń ṣòwò àwọn ẹran ọ̀sìn tó wà ní agbègbè náà pa pàápàá jùlọ ọjà kárà tó wà nílùú àjàṣẹ́ ìpó kó wà ní títì pa. Ó ní ọjà kárà tó wà ní àjàṣẹ́ ìpó ní àwọn ajínigbé ti ná àwọn owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá jí gbé. Tí wọn ò bá rí ibi tí wọn ó ti ná owó yìí mọ́ yóò bàjẹ́ mọ́ wọn lọ́wọ́, ṣùgbọ́n wọ́n rí ibi iná owó ni wọ́n ṣe ń jí èèyàn gbé lọ láti máa béèrè fún owó ìtúsílẹ̀. Fún ìdí èyí, gbogbo ọjà kárà tó wà ní ilẹ̀ Ìgbómìnà pátá ni kí wọ́n ti pa. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn gbogbo àwọn alága ìbílẹ̀ ní ilẹ̀ Ìgbómìnà gbìyànjú láti ti àwọn ọjà kárà náà, ṣùgbọ́n àwọn lọ́balọ́ba kò gbà wọ́n láàyè. Ìdí ẹ̀sìn nìyí tí ó jẹ́ kí àwọn ó gbé igi dí ọ̀nà láti fi ẹ̀hónú hàn sí ìjọba, kì í ṣe láti lu èèyàn tàbí láti pa ẹ̀yà kankan, bí kò ṣe kí ìjọba bá lè mọ ohun tó ń dùn àwọn lọ́kàn. Ó ní èèyàn 15 ni wọ́n pa ní Òkè Ọdẹ, kò sì lè máa lọ bẹ́ẹ̀. Nígbà tí òun náà ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani nílẹ̀ Ìgbómìnà àti ìwọ́de tó wáyé náà, Mútà Ìbítóyè tí í ṣe aráàlú tó jẹ́ ọ̀dọ́ rọ ìjọba pé kí wọ́n kó gbogbo àwọn ikọ̀ Màyétì Àlà tí ìjọba gbé ìbọn fún pé kí wọ́n máa ṣọ́ àwọn kúrò lágbègbè náà. Ìbítóyè sọ pé àwọn ọdẹ ń fi yé àwọn pé Màyétì Àlà ló darí àwọn agbébọn tó wá pa àwọn èèyàn ní Òkè Ọdẹ. Ọjà káràsì ni àwọn bòròró àti Màyétì Àlà máa ń wà, nítorí náà àwọn kò fẹ́ bòròró mọ́ ní ilẹ̀ àwọn, a ò fẹ́ Màyétì Àlà náà mọ́, àlàáfíà ni a fẹ́ ní ilẹ̀ wa. Sẹ̀san Òkèlẹ́yẹ náà sọ pé ó ṣe ní láàánú pé àwọn ọmọ ìyá àwọn tó fi ara wọn jìn láti pèsè ètò ààbò tó péye sí agbègbè náà láì gba owó ni wọ́n pa bíi adìyẹ. Wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ wípé àwọn fẹ́ lọ tún un ṣe, ṣùgbọ́n ọjọ́ kejì ni wọ́n wá pa wọ́n nítorí kò sí ìbọn tí wọ́n yóò fi jà. Èyí túmọ̀ sí pé àwọn tó gba ìbọn lọ́wọ́ wọn mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ó ní kò sẹ́ni tó lè súnmọ́ wọn nínú igbó tí wọ́n wà, nítorí náà àwọn rọ ìjọba kí wọ́n lọ jẹ àwọn ibùba wọn run. Wọ́n ní ibùba wọn wà ní Baba Ńlá, bẹ́ẹ̀ sì ni wọ́n wà ní ibùba ní odò Ìyá Ṣàngó. Àwọn sọ́jà sì mọ àwọn ibùba wọn ọ̀hún. Ọ̀gbẹ́ni Alẹ́sìnlọ́yẹ wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pé gbogbo àwọn ọ̀gá wọn ni wọ́n ń pa. Ó dárúkọ àwọn ọ̀gá wọn tí wọ́n ti pa ní ìlú kọ̀ọ̀kan, tó sì sọ pé ikú àwọn akọni wọ̀nyí ló ń fà á bí wọ́n ṣe wọlé sáwọn lára tó bẹ́ẹ̀. Pábánbárì nípa ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé nílùú Òkè Ọdẹ ní ti ọ̀dọ́kùnrin kan Rilwan Tajudeen tó ń ṣàlàyé pẹ̀lú omijé lójú nípa bí bàbá rẹ̀ ṣe kú sínú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó wáyé nílùú náà lọ́jọ́ Àìkú Sunday. Ó ní bàbá òun kì í ṣe ọlọ́dẹ, ṣùgbọ́n ó jẹ́ oníṣòwò èédú. Àpò èédú ló lọ rà ní Òkè Ọdẹ nígbà tí wọ́n yìnbọn pa òun àti ọlọ́kadà tó gbé e. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni òun ti lọ gbé bàbá òun. Ọta ìbọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni àwọn bá lára rẹ̀. Ó ní inú ọ̀fọ̀ ni òun wà, inú òun sì bàjẹ́ gidigidi nípa ìṣẹ̀lẹ̀ náà. Ní ìlú Àjàṣẹ́ Ìpó, níbi tí àwọn ọ̀dọ́ ti ń ṣe ìwọ́de ọ̀hún, ni wọ́n ti rí bí àwọn ọkọ̀ ṣe ń kó àwọn èèyàn jáde ní kẹ̀tíkẹ̀tí láti ìlú Baba Ńlá, Òkè Ọdẹ àti àwọn ìlú míì tó wà ní agbègbè náà. Nígbà tí àwọn oníròyìn bá àwọn arìnrìn-àjò sọ̀rọ̀, wọ́n ní àwọn ń sá lọ kúrò nílẹ̀ Ìgbómìnà ni o, torí kójú má rí ibi gbogbo ara lóògùn rẹ̀. Wọ́n sọ pé àwọn kò mọ ibi tí àwọn ń lọ ní pàtó, ṣùgbọ́n àwọn ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sì ló tó tẹ̀lé ara wọn láti gbé àìmọye èrò kúrò ní agbègbè náà. Ìyàlẹ́nu ló jẹ́ nítorí pé láti ìlú Àjàṣẹ́ Ìpó títí dé ìlú Òkè Ọdẹ ní àwọn olùgbé ibẹ̀ ti di àwọn ẹrù wọn sẹ́bàá ojú pópó, wọ́n sì ń sọ ọkọ̀ tí yóò gbé wọn kúrò. Àwọn ìlú tó wà nílẹ̀ Ìgbómìnà ni wọ́n ti ń dahoro díẹ̀díẹ̀. Kódà àwọn olùgbé àwọn ìlú tí wọn kò tíì ṣe ìkọlù sí náà ti ń júbà ehoro. Ohun tí wọ́n ń sọ ni pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Bẹ́ẹ̀ ló ṣe lọ títí dé ìlú Òkè Ọdẹ tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà ti ń wáyé gan-an. Ìlú náà tí ọ̀pọ̀ èèyàn wà tẹ́lẹ̀ ló ti dá paru báyìí. Ìwọ̀nba àwọn èèyàn tó ṣẹ́kù ni wọ́n kó ẹrù jáde sí ibùdókọ̀ láti fi ìlú sílẹ̀. Wọ́n ṣàlàyé pé Òkè Ọdẹ jẹ́ ìlú tí àwọn èèyàn ń sá wá láti àwọn ìlú tí ìkọlù àwọn agbébọn wọ́pọ̀ sí fún ààbò, ṣùgbọ́n ààbò náà kò dájú mọ́ nígbà tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ọdẹ tó ń dáàbò bo ìlú. Ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ Sowore sí ọjọ́ 27 oṣù kẹwàá ọdún yìí. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti sún ìgbẹ́jọ́
olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore àti àwọn méjì míì lórí ẹ̀sùn ọ̀daràn orí ayélujára sí ọjọ́ 27 oṣù kẹwàá ọdún yìí. Sowore àti àwọn olùjẹ́jọ́ rẹ̀ yòókù ni wọ́n yẹ láti kojú ẹ̀sùn gbígbé àwọn ìròyìn èké nípa ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ìpinnu láti tẹ ojú òfin mọ́lẹ̀ dá àlàáfíà ìlú rú lórílẹ̀-èdè. Àwọn olùjẹ́jọ́ yòókù tí wọ́n ń jẹ́jọ́ ní iléeṣẹ́ ayélujára Twitter àti mẹta mọ̀mímọ́ Facebook gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta. Olùfẹjọ́sùn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nínú ẹ̀sùn ọ̀daràn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní àmì nọ́mbà FHC ABJ CR 484/2025 fẹ̀sùn kan Sowore nípa lílo ojú òpó ayélujára rẹ̀ láti fi sọ̀kò ọ̀rọ̀ bú ẹnu àtẹ́lu ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀sùn tí Sowore fi kàn sọ wípé ọ̀daràn @official Albert lọ sórílẹ̀-èdè Brazil láti sọ wípé kò sí ìwà ìbàjẹ́ mọ́ lábẹ́ ìṣàkóso òun nílẹ̀ wa Nàìjíríà. Sowore tako ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ náà. Ó ní irọ́ paraku ló ń pa pé kò sí ìwà ìbàjẹ́ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀rọ̀ tí Sowore gbé sójú òpó ayélujára rẹ̀ ọ̀hún ló tako abala òfin section 24(2)(b ti ọ̀daràn orí ayélujára Cybercrimes Prohibition and Prevention Act 2024 ló jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ 25 oṣù kẹjọ ọdún 2025. Nínú ẹ̀sùn kejì, wọ́n fẹ̀sùn kan Sowore fún gbígbé irú ọ̀rọ̀ ọ̀hún jáde bákan náà sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 láti da omi àlàáfíà ìrúlú pàápàá jùlọ láàrin àwọn ọmọ Nàìjíríà tó ń wòye lóríṣiríṣi nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nínú ẹ̀sùn kẹta, wọ́n fẹ̀sùn kan Sowore fún gbígbé ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ jáde tako ààrẹ nípasẹ̀ orí ayélujára Twitter rẹ̀, èyí tó tako abala òfin section 375 ti Criminal Code. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n pe ẹjọ́ náà lórúkọ ìjọba àpapọ̀ tẹ̀síwájú fẹ̀sùn kan Sowore nínú ẹ̀sùn kẹrin nípa lílo ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ láti gbé ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ jáde tako ààrẹ, èyí tó tún tako abala òfin section 375 ti Criminal Code. Nínú ẹ̀sùn karùn-ún, wọ́n fẹ̀sùn kan Sowore pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ dá ìbẹ̀rùbojo ìpayà sílẹ̀ sílùú àti wàhálà, ó sì tún ń gbé ìròyìn èké jáde tako orúkọ rere àti iyì ààrẹ, èyí tó tako abala òfin section 59 ti Criminal Code Act. Níbi ìjókòó ọjọ́ ìṣẹ́gun Tuesday, ìgbẹ́jọ́ ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ sún sí 30 oṣù kẹsàn-án ọdún yìí látàrí àìlágbára ìjọba láti fẹ̀sùn ọ̀hún kan Sowore bó ti yẹ. Nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ náà kalẹ̀, adarí agbẹjọ́rò Abubakar Masha tako ó ní oníbàárà òun kò tí ì gba ẹ̀sùn náà gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin. Ó tún ṣàkíyèsí pé olùjẹ́jọ́ kejì kò tí ì wá àti pé nítorí ẹjọ́ náà jẹ́ ẹ̀sùn àpapọ̀, ẹjọ́ náà kò ní lè tẹ̀síwájú. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ Muhammed Babadoko Abubakar, ẹni tí í ṣe ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò fún ìjọba àpapọ̀, dá ọ̀rọ̀ náà nù bí omi ìsanwó. Ó dúró lórí pé wọ́n ti fẹ̀sùn kan Sowore. Lẹ́yìn náà ni ìgbìmọ̀ agbẹjọ́rò ìjọba béèrè fún àṣẹ láti fẹ̀sùn kan Sowore nílé ẹjọ́ ní gbangba, èyí tí onídàájọ́ gbà wọlé. Sowore gba àwọn ìwé àṣẹ dọ́kúmẹ́ǹtì nílé ẹjọ́. Ó béèrè fún ọjọ́ 3 gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ láti ṣàgbéyẹ̀wò ẹ̀sùn náà àti láti múra fún ìgbẹ́jọ́ náà. Onídàájọ́ Garba faramọ́ ìbéèrè náà, ó sì sún ìgbẹ́jọ́ náà síwájú sí ọjọ́ 27 oṣù kẹwàá. Nígbà tí olùjẹ́jọ́ kejì, iléeṣẹ́ ayélujára Twitter, kò ní aṣojú lábẹ́ òfin, nígbà tí agbẹjọ́rò àgbà ọ̀jọ̀gbọ́n Táyọ̀ Oyètìbó ṣe aṣojú olùjẹ́jọ́ kẹta, iléeṣẹ́ ayélujára mọ̀mímọ́ Facebook Meta platform. Ẹfún ni èdè ni ẹnìkan ò mọ̀ o. Ọkùnrin kan dojú ìbọn kọ ilé ìjọsìn, sínú ìbọn bolẹ̀, sọ iná síbẹ̀, èèyàn 4 ló kú tí ọ̀pọ̀ èèyàn sì fara pa. Ó kéré tán èèyàn 4 ló kú tí àwọn 8 míì sì farapa nílùú Michigan ní orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn tí ọkùnrin kan déédéé wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ ilé ìjọsìn kan tó sì ṣínà ìbọn bolẹ̀ níbẹ̀. Yàtọ̀ sí tààtàtà ìró ìbọn tó ń dún lákọlákọ, àfúrásì náà tún sọ iná sílé ìjọsìn ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó ti iléeṣẹ́ ọlọ́pàá jáde, wọ́n ní ilé ìjọsìn Church of Jesus Christ of Latter-day Saints tó wà ní Grand Blanc nílùú Detroit ní ìkọlù náà ti wáyé kí ọlọ́pàá tó yìnbọn pa àfúrásì ọ̀hún. Wọ́n kéde orúkọ àfúrásì náà gẹ́gẹ́ bí Thomas Jacob Sanford tó jẹ́ ẹni 40 ọdún láti Boston nípínlẹ̀ Michigan. Àwọn
ṣe wípé ń ṣe ni ọkùnrin náà mọ̀ọ́mọ̀ kọlu ilé ìjọsìn ọ̀hún àmọ́ wọn kò lè sọ èrèdí ohun tí ó fà á tó fi gbé irú ìgbésẹ̀ náà. ọ̀gá ọlọ́pàá agbègbè Grand Blanc William Renye sọ níbi ìpàdé àwọn akọ̀ròyìn kan tí ó wáyé lọ́jọ́ àìkú Sunday pé èèyàn 2 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ látàrí ọta ìbọn tó bá wọn. ó fi kún pé wọ́n tún padà rí òkú èèyàn 2 míì nígbà tí àwọn kan sì ti di àwátì bóyá iná ló jó wọn ni tàbí wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn. bí ìkọlù náà ṣe wáyé, Renye ṣàlàyé pé àsìkò tí àwọn èèyàn ń jọ́sìn lọ́wọ́ ní nǹkan bíi aago 10 àárọ̀ ni ọkùnrin náà wa ọkọ̀ wọ inú ọgbà ilé ìjọsìn ọ̀hún tí ó sì ṣínà ìbọn bolẹ̀ kọ ojú ìbọn sí àwọn tó ń jọ́sìn lọ́wọ́. kété lẹ́yìn èyí ni àwọn ọlọ́pàá yabo agbègbè náà tí wọ́n sì dojú ìbọn kọ pé kí ó jẹ́ kí ogun omi kó jẹ́ kí ogun ó sinmi. àmọ́ nígbà tí ó kọ̀ láti jogun omi ni wọ́n fún òun náà lọ́ta ìbọn kí ó tọ́ wò tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 23 àárọ̀. iléeṣẹ́ ọlọ́pàá láwọn sì ń ṣèwádìí ibi pàtó tí iná tó ń jó nílé ìjọsìn náà ti ṣẹ̀ wá àti bó ṣe bẹ̀rẹ̀. àmọ́ wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ epo bẹntiróòlù ni afurasí náà dà síbẹ̀ kó tó sọ iná sí. Renye wá gbóríyìn fún àwọn olùjọ́sìn ilé ìjọsìn náà fún ìgbìyànjú wọn láti dáàbò bo àwọn ọmọ wẹ́wẹ́ tó wà níbẹ̀ lásìkò ìkọlù náà. ìwádìí ti ń lọ lọ́wọ́ láti yẹ fóònù àtàwọn dúkìá ọkùnrin náà wò lọ́nà láti lè mọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ ní pàtó. àmọ́ ó ti fi àkókò ìgbà kan ṣiṣẹ́ fún iléeṣẹ́ ọmọ ogun US Marine Corps rí gẹ́gẹ́ bí ohun tí wọ́n rí nínú ẹrù rẹ̀. àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ FBI láwọn yóò sì dẹ ìsà ìwádìí dé ààyè tí ó lápẹẹrẹ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.